Alẹ́ ní tá a fẹ́ sọ nípa rẹ̀ lálẹ́ ògbóǹtarìgì eléré Fuji tá a fẹ́ sọ. Ní tá a fẹ́ sọ nípa rẹ̀ ni Adewale Ayuba tí àwọn èèyàn mọ̀ sí Mr. Johnson. Ọmọ bíbí ìlú wo ni Adewale Ayuba? Àwọn kan ní ọmọ Ìjẹ̀bú ni Adewale Ayuba. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé ọmọ Ẹ̀gbá ni Adewale Ayuba. Bó ló ṣe jẹ́ gan-an? Ọ̀dà. Ọdún wo ni Adewale Ayuba ló kọ́kọ́ gbé àwo orin rẹ̀ jáde? Àti pé kí lorúkọ àwo orin àkọ́kọ́ tí Adewale Ayuba ló kọ́kọ́ gbé jáde gẹ́gẹ́ bí olórin Fuji? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ sí Adewale Ayuba tó fi kéde wípé òun ò ṣe ẹ̀sìn Islam mọ́ tí ayé mọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀, tó wá sọ wípé ẹlẹ́sìn ìgbàgbọ́ ìyẹn kìrìsìtẹ́nì pé ní òun? Ọdún wo ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ yẹn nígbà náà? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa láti ìbẹ̀rẹ̀ fídíò yìí títí dé ìparí bí a sì máa mú àtúpalẹ̀ ọ̀rọ̀ wá nípa ògbóǹtarìgì eléré Fuji, olórin Fuji nílẹ̀ Yorùbá Adewale Ayuba tí ọ̀pọ̀ mọ̀ sí Mr. Johnson. Ó yá o, ẹ jẹ́ á lọ sínú ìtàn. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. Tí a bá ń sọ nípa ìtàn orin Fuji nílẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Nàìjíríà, kódà tó fi dé ilẹ̀ Áfíríkà pàápàá, ọ̀kan pàtàkì ni Adewale Ayuba nínú olórin Fuji. Ìṣọwọ́kọrin Fuji tiẹ̀ ó yàtọ̀ gedegbe sí àwọn olórin Fuji yòókù nílẹ̀ Yorùbá. Tí a bá sì ní ká sọ òtítọ́ tá a sì ní parọ́, gbogbo àwọn olórin Fuji tí wọ́n jọ jẹ́gbẹ́ àti àwọn tí wọ́n kéré sí Adewale Ayuba ni wọ́n máa ń fún un ní ọlá àti ọ̀wọ̀ tiẹ̀ gan. Torí Ayuba gan fúnra rẹ̀ ó fira rẹ̀ sí ipò ọ̀wọ̀. Pẹ̀lú bí ó ṣe jẹ́ pé aáwọ̀ sábà máa ń wáyé láàrin àwọn olórin Fuji nílẹ̀ Yorùbá tí wọ́n sì máa ń ta ẹnu síra wọn nínú àwo orin tí wọ́n bá gbé jáde. Kò fẹ́ẹ̀ sí olórin Fuji kan tí òun àti Adewale Ayuba tí wọ́n jọ tanu síra wọn. Ẹ wò ó, ẹ jẹ́ ká lọ sínú ìtàn ìgbésí ayé Adewale Ayuba gan nísànsán. Ṣùgbọ́n ẹ má gbàgbé o láti subscribe sórí ìkànnì yìí kí ẹ sì tan notification bell yín kí ẹ lè máa láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú àtúpalẹ̀ ọ̀rọ̀ wá fún yín lórí ìkànnì yìí Otasansan rédíò TV Yorùbá. Bí abiyamọ ṣe ń bímọ ni wọ́n ṣe bí Adewale Ayuba tí ọ̀pọ̀ mọ̀ sí Mr. Johnson ní ọdún 1966. Ọmọ bíbí ìlú Ikenne Remo nípínlẹ̀ Ogun ni Adewale Ayuba tí ọ̀pọ̀ mọ̀ sí Mr. Johnson. Bí ó tiẹ̀ jẹ́ wípé àti kékeré ni ó ti nífẹ̀ẹ́ sí orin láti máa gbọ́. Orin tí ó nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ láti kékeré, òun náà ni ó ṣe okùnfà bí ó ṣe nífẹ̀ẹ́ tó sì dàgbà láti máa kọrin. Àkọsílẹ̀ kan sọ fún wa wípé láti bí ọmọ ọdún 8 ni ó ti ń ta bíọ́bíọ́ láti máa kọrin tó sì máa ń kópa nínú àwọn ìdíje orin kíkọ ní agbègbè Ikenne nígbà náà. Adewale Ayuba ó lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Ikenne Remo. Ó sì tún lọ sí iléèwé girama tó lọ ní Remo Secondary School tó wà ní Sagamu nípínlẹ̀ Ogun. Lẹ́yìn tó parí ẹ̀kọ́ girama, ó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀. Ó lọ kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ayàwòrán ilé, ìyẹn architecture, nílé ẹ̀kọ́ gbogbonìṣe ti ìpínlẹ̀ Ogun State Polytechnic tó wà nílùú Abẹ́òkúta. Gbogbo àkókò tó fi ń kàwé lọ́wọ́, bẹ́ẹ̀ náà ni ó sì ń kọrin
káàkiri àwọn ibi ayẹyẹ àti àwọn ibi tí show kọ̀ọ̀kan bá wà. Gbogbo ìgbà tó fi ń lọ sílé ìwé yẹn ló sì tún kọrin. Ọdún 17 ni Ayuba wà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìtàn bó ṣe fi yé wa nígbà tó fi ṣe àwo orin rẹ̀ àkọ́kọ́ tó gbé jáde tó pè ní Beginning ló pe àwo orin rẹ̀ àkọ́kọ́ nígbà náà. Ní ìbẹ̀rẹ̀ ọdún 1990 ó tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú iléeṣẹ́ agbórinjáde kan tórúkọ rẹ̀ ń jẹ́ Sony Music. Àwo orin tó ṣe pẹ̀lú iléeṣẹ́ Sony Music ni a pè ní Bubble. Àwo orin àkọ́kọ́ tó ṣe jáde pẹ̀lú iléeṣẹ́ Sony Music ni wọ́n pè ní Bubble, èyí tó jáde lọ́dún 1991. Ẹ jẹ́ ká sọ díẹ̀ nípa àwo orin Bubble yìí ká tó tẹ̀síwájú nínú ìtàn ìgbésí ayé Adewale Ayuba gan fúnra rẹ̀. Àwo orin Bubble tí Ayuba ṣe jáde lọ́dún 1991 yìí pẹ̀lú iléeṣẹ́ Sony Music Record nígbà náà. Àbọ̀wádìí jẹ́ ká mọ̀ wípé àwo orin náà ló tan ìmọ́lẹ̀ sí ayé Adewale Ayuba gẹ́gẹ́ bí òǹkọrin Fuji nílẹ̀ Yorùbá, nílẹ̀ Áfíríkà àti lágbàlá ayé gan. Kódà àkọsílẹ̀ ìtàn ó jẹ́ ká mọ̀ wípé orin Bubble yìí ni àwo orin Fuji tí yóò kọ́kọ́ gba àmì ẹ̀yẹ Nigeria Music Award lágboolé orin Fuji. Àwo orin Bubble yìí òun náà ni àwo orin àkọ́kọ́ tí ó kọ́kọ́ di gbajúgbajà tó di ìlú mọ̀ọ́ká káàkiri àgbáyé láàrin oṣù 6 ní tẹ̀léǹtẹ̀lé. Ọlágbára o. Lára àwọn àmì ẹ̀yẹ tí àwo orin Bubble tí ó gbà nígbà náà ni Artist of the Year, Album of the Year, Song of the Year, Best Fuji Album of the Year. Ọ̀nà tí Adewale Ayuba tó gbé orin Fuji gbà ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ orin Fuji rẹ̀ ló jẹ́ kí ọ̀pọ̀ àwọn alákọ̀wé tí wọ́n kì í gbọ́ orin Fuji tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́ orin Fuji látìgbà tí àwo orin Bubble ti jáde sí gbòòrò ayé ní ọdún 1991. Lẹ́yìn àwo orin Bubble, Adewale Ayuba ó tún fọba lé. Ó gbé àwo orin míì jáde lọ́dún 1992. Ó sì pe àkọlé àwo orin míì tó ṣe lẹ́yìn Bubble ó pè ní Mr. Johnson Play for Me. Ayuba ò ṣe ju àwo orin méjì lọ fún iléeṣẹ́ Sony Music lórílẹ̀‐èdè Nàìjíríà tó fi lọ tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú iléeṣẹ́ agbórinjáde míì ìyẹn Premier Music ní ọdún 1993. Ọdún 1993 ni Adewale Ayuba ló bẹ̀rẹ̀ ìrìn àjò lọ sí orílẹ̀‐èdè míì. Ọ̀pọ̀ àwọn orílẹ̀‐èdè Áfíríkà ni ó ti ṣeré káàkiri nígbà náà. Kò pẹ́ tó fi darí dé láti àwọn orílẹ̀‐èdè Áfíríkà tó lọ ti ṣeré fún wọn. Ó bá tún mórílé orílẹ̀‐èdè United States lọ́dún 1993. Kò dín ní àwọn ìlú bíi 10 tí Adewale Ayuba tí ó ti ṣeré fún wọn nígbà náà ní orílẹ̀‐èdè United States. Nígbà tó padà dé sí orílẹ̀‐èdè Nàìjíríà, ó ṣe àwo orin míì pẹ̀lú iléeṣẹ́ agbórinjáde ìyẹn Premier Music Record. Ó sì pe àkọlé àwo orin náà ní Bọ̀gúdí. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe sọ fún wa, Bọ̀gúdí ni ó ṣe jáde ó sì jẹ́ pé òun náà gbajúgbajà. Ó jẹ́ ìtẹ́wọ́gbà láàrin àwọn ọmọ Yorùbá kódà tó fi dókè òkun nígbà náà. Lọ́dún 1994 ó tún ṣe ìrìn àjò míì lọ sí orílẹ̀-èdè United Kingdom. Ìrìn àjò tó ṣe lọ sí United Kingdom yìí ni ó tún jẹ́ pé ó tún gọntíọ tó sì làmìlaka tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú àti ìpínlẹ̀ ni ó ti ṣeré fún wọn nígbà náà. Bí ó ṣe ṣeré fún àwọn aláwọ̀ funfun àti àwọn ọmọ ilẹ̀ Yorùbá tó wà ní orílẹ̀-èdè United Kingdom,
ó yà wọ́n lẹ́nu ó sì dùn mọ́ wọn dáadáa débi pé wọn ò jẹ́ kó tètè darí padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà títí tó fi di ọdún 1998 tó túmọ̀ sí pé bíi ọdún mẹ́rin òní Adewale Ayuba ló lò ní orílẹ̀-èdè United Kingdom kó tó darí padà wá sílé sórí Nàìjíríà ní ọdún 1998. Kí ni ó ṣẹlẹ̀ sí Adewale Ayuba nígbà tó padà dé sí orílẹ̀-èdè Nàìjíríà láti orílẹ̀-èdè United Kingdom lọ́dún 1998? Inú fídíò míì tí ó ń bọ̀ ni a ti máa tẹ̀síwájú nípa ìtàn ìgbésí ayé Adewale Ayuba àti iṣẹ́ orin Fuji tó yàn láàyò. Ẹ má gbàgbé o láti máa subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ sì tan notification bell ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá lóòrèkóòrè tá a bá ti mú àtúpalẹ̀ iṣẹ́ ìwádìí tuntun wá fún yín lórí ìkànnì yìí. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín.